Ní ọ̀sẹ̀ eléyìí tí a lò tán, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ọ̀kan nínú ẹ̀ òhun ní ìfoyèdánilọ́lá eléyìí tí ó ń lọ lọ́tùn-ún-lósì. Láìpẹ́ yìí ni kábíyèsí Ọ̀ọ̀nirìṣà Ọọ̀ni tilé-Ifẹ̀ ni wọ́n fi oyè dá aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n foyè dá wọn lọ́lá. Bákan náà, olóyè Dọ̀tun Sànúsí Ìlàjì, wọ́n fún àwọn náà ní oyè Ọ̀kanlọ́mọ Oòduà. Bá à bá sì gbàgbé, ọ̀rọ̀ Ọ̀kanlọ́mọ Oòduà yìí ló ti kọ́kọ́ jà rànyìn nígbà kan pé ẹnìkan pé Ọ̀kanlọ́mọ Yorùbá ni wọ́n kọ, Ọ̀kanlọ́mọ Yorùbá kọ́. Lẹ́yìn ọ̀rẹyìn, Ọ̀kanlọ́mọ Oòduà òhun náà ni wọ́n fún olóyè Dọ̀tun Sànúsí. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tá a lò tán yìí, òhun ní kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, kábíyèsí o, làwọn náà fi oyè dá ọmọ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn Ṣèyí Tinúbú, amòfin Ṣèyí Tinúbú ni wọ́n fi oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ kan wá jẹ jáde lẹ́yìn rẹ̀ tí wọ́n fọ̀rọ̀ wá kábíyèsí lẹ́nu wò. Níbẹ̀ ni wọ́n ti sọ pé àwọn nìkan ni àwọn ní ẹ̀tọ́ láti fi oyè tí yóò gbé ilẹ̀ Yorùbá dáni lọ́lá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló ti ń jẹ jáde lẹ́yìn ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ làwọn kan pé bóyá kí kábíyèsí Ọ̀ọ̀nirìṣà náà ṣe kí wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà náà jẹ. Lórí ayélujára nǹkan ti ń lọ bẹ́ẹ̀. Kí ní ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba aláyé méjèèjì, Ọ̀kanlọ́mọ Oòduà, Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé bí inú mọ̀lẹ́bí kan náà. Bá à bá fi ní jẹ àwọn oyè yìí gan, kí làwọn nǹkan tí ń wò kí wọ́n tó máa ṣe àwọn ìdánilọ́lá yìí? Ṣé kò tún wá dàbí ìgbà tí àwọn orí adé méjèèjì tí wọ́n ń ta kàngbọ̀n ipò? Ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi. Captain Peter, ìtàn là á fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Kí ló máa ń jẹ nífẹ̀ẹ́ nítòótọ́? Kí ni ìyá wa, ìyàwó bàbá Awólọ́wọ̀, Hannah Dìde Olúìdòwú, kí ló jẹ? Yèyé Oòduà. Ṣé ẹ rí Yorùbá, tá a bá padà sẹ́yìn dáadáa níbi 3 centuries ago, Aláàfin òun lolórí Yorùbá. But Yorùbá àgbà náà kì í ṣe nǹkan tẹ̀ ń pè ní Yorùbá lónìí. Àwọn mìíràn tẹ̀ máa pè lọ́lọ́yọ̀ọ́ ńgbà náà. Nígbà náà wọ́n wà ní, kì í ṣe ibi tí Ọ̀yọ́ wà yìí ló wà, kì í ṣe ibi tí Ọ̀yọ́ kẹta leléyìí. Nígbà tó wà lọ́yọ̀ọ́ kìíní, àwọn àti Nupe àti gbogbo wọn máa ń bára wọn ṣe. Àwọn Nupe ló bẹ̀ sí pè wọ́n ní Yariba. Àwọn Ọ̀yọ́ ló ń pè ní Yariba. Nígbà tí mò ń sọ yìí, Èkìtì ò ń ṣọ̀yọ́, Ifẹ̀ ò ń ṣọ̀yọ́, Ìjẹ̀ṣà, Èkìtì ò ń ṣe Yorùbá torí Ọ̀yọ́ nìkan ní í jẹ́ bẹ́ẹ̀. Ọ̀yọ́ nìkan ní ń jẹ́ Yorùbá nígbà náà. Títí dìgbà táwọn Ìgbò gan dé, wọ́n ti máa ń pè ní olórí Ọ̀yọ́. Èkìtì, Àkókó, Ifẹ̀, Ìjẹ̀ṣà, Ìgbóònà, Ẹ̀gbá, Ìjẹ̀bú wọn ò ṣe Yorùbá. Tẹ bá rántí pé ní 1459, nígbà tá a dá ìwé ìròyìn àkọ́kọ́ sílẹ̀ ní Nàìjíríà, kí ló ń porúkọ ẹ̀? Ìwé ìròyìn Ẹ̀gbá àti àwọn Yorùbá. Ìyẹn ni pé ní ìgbà yẹn, Ẹ̀gbá ò ń ṣe Yorùbá, Ọ̀yọ́ nìkan ní í ṣe Yorùbá. Aláàfin sì ni olórí Ọ̀yọ́. Àwọn mìíràn máa pè, bí mo ṣe sọ fún yín, ní ọlọ́yọ̀ọ́ ńgbà náà. Òun nìkan ló lè máa jẹ́ historically oyè tó bá jẹ́ ti Ọ̀yọ́ àbí ti
tí wọ́n pè ní Yorùbá ńgbà náà. Ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó máa fi dé, nígbà tó máa fi dé ìgbà tí Governor Carter in 1883, 84 tá wá sign agreement lẹ́yìn ìgbà tá a parí Kiriji War. Lẹ́yìn ìgbà tá a parí Kiriji War ní that was it, 83, September 23. Gbogbo a sign agreement. A sign bí Yorùbá o. Àwọn olóyè wá láti Ifẹ̀. Ọọ̀ni ọlọ́gbẹ́ ńlá ńgbà náà, grandfather kábíyèsí tó wà ńbẹ̀, òun ló lead àwọn tó sign láti Ifẹ̀. Àwọn kan sign láti Iléṣà. Oòrè ló lead àwọn tó sign láti Èkìtì. Àwọn kan sign láti Ìjẹ̀bú. Ìbàdàn, Okay. ààrẹ Látòsà ló lead wọn ńgbà náà, wọ́n sign peace treaty. Aláàfin ìgbà náà sign. Pé láyé àwa Yorùbá à ní jà mọ́. Pé a ní takora wa mọ́. A ní gbalẹ̀ onílẹ̀. Wọ́n ṣe agreement náà. Ṣùgbọ́n nígbà yẹn Governor Moloney ló wà ńbẹ̀. Governor kankan ò lọ́wọ́ sí i. Àárín àwọn tí mo sọ yìí ni. Mo ní original copy treaty yẹn. Okay. Ṣùgbọ́n wọn ò kúrò lójú ogun. Ẹ mọ̀, àwọn kan ṣe ibùdó sí Ìgbàjọ, àwọn kan ṣe ibùdó sí Ìmẹ̀sìnlé. Kò sẹ́ni tó kúrò lójú ogun, kò sẹ́ni tó fẹ́ kọ́kọ́ kúrò. So ó fẹ́ gbà wọ́n lọ́dún mẹ́rin tó fi wà ńbẹ̀. Nígbà Governor Carter wá dé, ó wá visit wọn pé a á fún yín ní protection bá ṣe bọ́ sí colonialism yìí. A á fún yín ní protection. Gbogbo ẹ̀ náà wọ́n tún sign. So nǹkan tí mò ń sọ ni pé historically Ọ̀yọ́ ní jẹ́ Yorùbá. Àwọn ní joyè Yorùbá. Historically Oòduà Ifẹ̀ ni. Gbogbo wa la sì àti kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Gbogbo wa la gbà pé Ifẹ̀ la ti wá. Ṣé ẹ mọ̀ pé Ọ̀rànyàn, àwọn míì máa pè ní Ọ̀rànmíyàn, tó lọ dá Àgẹ̀dó Kingdom sílẹ̀ ní Benin, tó kúrò ní Benin, ó wá sọ́yọ́, ó wá establish Ọ̀yọ́, ó kúrò lọ́yọ̀ọ́, òun ló di Ọọ̀ni kẹfà. So gbogbo wa àti Ọ̀yọ́ yìí la gbà pé Ifẹ̀ la ti wá nítorí pé ibẹ̀ ni Oòduà ti bẹ̀rẹ̀. So Ifẹ̀ ló lè jẹ́ Oòduà. So kò sí nǹkan tá à ń jà sí. Mistake tá a kàn ń ṣe sí ni pé nǹkan tá à ń pè ní Yorùbá sìn ó ti ju nǹkan tá à ń pè ní Yorùbá ń gbà náà. Nígbà náà ẹ máa bá mi sọ̀rọ̀, ẹ ní pè mí Yorùbá, ẹ pè mí Ìgbò náà. Ẹ ní pé ọmọọba Adémilúyì ní Yorùbá, ẹ pè ní Ifẹ̀. Tó bá wá ní Ìgbòkú Ìpẹ́tù Ìjẹ̀ṣà, wọ́n á pè ní Ìjẹ̀ṣà. Tó bá wá nínú ọ̀kan nínú kingdom mẹ́rìndínlógún tó wà lÉkìtì, led by Oòrè, àwọn Ajérò, Olójìtó, Ẹlẹ́kọ̀lé, gbogbo ẹ̀, wọ́n á pè é l'Ékìtì. Tó bá wá láti Kàrẹ́ lọ bẹ́ẹ̀ yẹn, wọ́n á pè é ní Àkókó. Tó bá cross over sí Sábọ́ngídá, wọ́n á pè é ní Àkókó Ẹ̀dó. Wọ́n ń pè wọ́n Yorùbá. So historically Aláàfin ó lè joyè fọ́yọ́, Ọ̀yọ́ ló sì ń jẹ́ Yorùbá ńgbà náà. So a kàn máa ń. ṣùgbọ́n ní báyìí tí a jẹ́ pé gbogbo wa ti di Yorùbá, Ifẹ̀ ó ti di ilẹ̀ Yorùbá, ara ilẹ̀ Yorùbá ní báyìí, ara ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá ní. Ìbàdàn ilẹ̀ Yorùbá ní báyìí. Ìyẹn tá a bá fẹ́ abuse ara wa, ẹni kí ni ìtumọ̀ Yorùbá? Kí ni ìtumọ̀ ẹ̀? Kí ni ìtumọ̀ rẹ̀, ọ̀jọ̀gbọ́n?
kò níyàn ni torí àwọn tó pè wá Yáríbá náà pé àwọn Ọ̀yọ́ wọn ò pè wá bẹ́ẹ̀ wọn ò pè mí bẹ́ẹ̀ gbóná lèmi Hmm. Yáríbá làwọn ṣùgbọ́n ńgbà tí kátà wa kó wa jọ tá a wá di nǹkan tá a wá ń pè ní Western Protectorate. It was for the convenience of the Yorùbá of òyìnbó Okay. ló kó gbogbo wa jọ. Bí Aláàfin ṣe ní agbára tó yìí, àwọn Èkìtì ò gbà ní ọba tí wọ́n ń gbà náà. Hmm. Nítòótọ́ ó dé Benin, ó dé Togo. But àwọn Togo, àwọn Ghana yìí, àwọn máa ń sọ wípé ẹ rí i pé láìpẹ́ yìí, President Ghana wá joyè Ghana ní joyè ń bì. òun fúnra ẹ̀ yàtọ̀ sí pé ó lọ iléèwé ní Ọ̀fà Grammar School. Ó gbúdọ̀ gbélé Yorùbá dáadáa. Òun fúnra ẹ̀ ló trace origin yẹn wá sífẹ̀. Hmm. Mo rántí pé about 2 years ago, President Kenya ó pe Ọọ̀ni wá. Àwọn ibì kan agbègbè kan wà ní Kenya tó jẹ́ pé di òní Yorùbá náà sọ. Hmm. Ó láti lọ visit wọn gbà náà. So nǹkan méjì là ń confuse yesterday And and today. today. On the basis of yesterday, Ọ̀yọ́ ní jẹ́ Yorùbá. Wọ́n máa joyè wọn lọ kò dé anybody lọ́wọ́. Hmm. Ṣùgbọ́n nǹkan kan tẹ́ ẹ̀ lè gbà nífẹ̀ẹ́ ni pé kẹ́ni kì í ṣe seat of Oòduà. Hmm. Nítorí pé kábíyèsí Ọ̀rànyàn ó lọ jẹ Ọọ̀ni kẹfà. Èmi máa ń sọ pé èmi ò ní interest in politics wọn. Ó láti jẹ́ pé ipò seat Ọọ̀ni rẹ̀ tóbi gan ló ṣe fi ti Ọ̀yọ́ lẹ̀ tó lọ jẹ́. Hmm. Ó fi ti Benin lẹ̀, ó wá Tó fi sọ́yọ́, ó fi ààyè tọ̀yọ́ lẹ̀. odidi Aláàfin Ó sílẹ̀. láti jẹ́ pé ọmọ Hmm. ká máa mọ̀ pé bàbá òun rèé. Ọmọ òun bá bàbá jà because Ọ̀rànyàn ó padà síbẹ̀ lọ jẹ Ọọ̀ni. History nìyẹn. But ṣé rí gbogbo problem gbogbo eléyìí eléyìí superior eléyìí ò superior. Nǹkan tèmi mọ̀ ni pé yàtọ̀ sí kábíyèsí Àwùjalẹ̀ tó wàjà tó ní òun ò wá láti Ifẹ̀ pé Wàdáì lòun ti wá. Wàdáì dẹ̀ wà ní Southern Sudan. Àwọn ló dẹ̀ wà ní Southern Sudan Yorùbá ni wọ́n. Àwọn Yorùbá wo ni àwọn Yorùbá tó lọ Mẹ́kà níjọ́un àná Hmm. wọ́n fẹsẹ̀ rìn ni wọ́n á dá ibùdó sílẹ̀ tó ti máa dúró. So àwọn tí ń lọ Mẹ́kà ibo náà ti ṣàn wá Ifẹ̀. Hmm. Ọba wa lọ dúró sí kán dá ibùdó sílẹ̀ ní Cuba àbí kán dá ibùdó ẹ̀ sílẹ̀ ní Brazil àbí kán dá sílẹ̀ ní Jamaica àbí kán dá lẹ̀ ní Granada ibo náà ti wá. Source wo ni Odùduwà. Hmm. Bó ló sì Odùduwà jókòó sí Ifẹ̀. I don't think that is èmi ò rí dispute níbẹ̀ àwọn nǹkan tí ò ṣe é negotiate nìyẹn. Ifẹ̀ Ọ̀yọ́ as I said àwọn ní ń jẹ́ Yorùbá òyìnbó ló gbogbo orúkọ ẹ̀ lé wa lórí. So there is nothing to worry about. Nígbà tó yẹ kán padà sí ni kán máa rántí pé a ti ṣáàjú mẹ́ pé àníjà. Hmm. Kí oníkálùkù nǹkan tó bá lè ṣe for the development of Yorùbá ó bẹ̀ sí í ṣe. A rí ti bàbá Ọọ̀ni Adémilúyè. Òun ló bring peace because there was war. Kábíyèsí Síjọ́-Adé the first ìjà ló fi jà. Kábíyèsí Adémilúyè òun ló bring peace. Without peace there can be no development. Peace tí àwọn mú wá ní Kábíyèsí Adérẹ̀mí wá gùn lé lórí. Hmm. Ẹ máa study Ifẹ̀ a máa rí pààtì gbogbo àwọn ọba rẹ̀. Lẹ́yìn
kábíyèsí adérẹ̀mí, kábíyèsí síjú adé kejì wá àtúrí ọwọ́ ogun díẹ̀díẹ̀ náà like his like his father. Then eléyìí wá wá a dẹ̀ rí nǹkan tí a rí impact of each one on Yorùbá land. Before Baba Adéyẹmí, there was Ládìgbòlù. We saw his impact. Baba Adéyẹmí, nígbà táwọn náà kọ́ dé, ẹ̀rọ tẹ bá rántí nígbà yẹn táwọn náà yọ̀ dáadáa, òun náà máa ṣe jayéjayé. Àárín ìsìn máa bá ààrẹ Adéṣekọlá Eléjìgbò tó wà ńbẹ̀ ṣe Ọmọwọ̀nàọlá àti bàbá tó ní tọ́ọ̀dà yẹn. Anyway, àwọn mẹ́ta yẹn wọ́n máa jọ jayé ni wọ́n máa tún sàn ní adé káàkiri. Ọmọdé ń ṣe wọ́n. Nígbà yẹn náà kábíyèsí Adéyẹmí ó fìdí ẹ̀ sọ́dọ̀ sọ́tà. Ìgbà tí June 12 dé tí wọ́n ní Abíọ́lá ò lè ṣe ni, ibẹ̀ ni kábíyèsí Adéyẹmí ti padà lẹ́yìn àwọn náà. Lè báyìí ṣe mú. And he became an authentic Yorùbá person. Ọba àtẹ̀rí gbogbo nǹkan tó ṣe náà nípa ìwé kíkọ, nípa story sísọ and so on. So oníkálùkù ló máa ní reign, every reign ló máa ní tàn. Ẹ bá máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Ọ̀jájá sí, ẹ máa wá bẹ̀rẹ̀ sí tó bá yá, òun náà máa dàgbà sórí oyè. Now is just 50. Tọ́lọ́ bá fún lẹ́nu, yóò di 60, yóò di 70. Á di bàbá sórí oyè ńlá. But whichever way, ẹ wá máa rántí pé Ọ̀jájá kan mà ní yunifásitì sílùú Kwara. Ọ̀jájá kan mà ní resource center sí Ondo State. Ọ̀jájá kan mà ní sí Ẹdẹ, ó ní sí Òṣogbo. Ọ̀jájá kan mà wà lÉkòó. Ó mà ní soft drink factory kan sékòó. Ó mà ní pharmaceutical kan sékòó. Ọ̀jájá kan mà ń ṣe resource center tó fẹ́ẹ̀ parí nìbàdàn. Bẹ́ẹ̀ ló ń ṣe a máa rántí oníkálukú fún iṣẹ́ tó bá ṣe.